Sister Tope Alabi nǹkan tẹ́ ṣe yẹn ó kù díẹ̀ káàtó. Nǹkan tẹ́ ṣe yẹn ó kù díẹ̀ káàtó. Ṣẹ́rí tí gbogbo èèyàn bá ń ṣe irú nǹkan báyìí kò ń ṣọwọ́ ẹ̀yin tẹ́ tún jẹ́ Christian ló yẹ ká ti bá rú nǹkan báyìí. Nǹkan tẹ́ ṣe yẹn ẹ bá ní woman yẹn jẹ́ nìyẹn. Nǹkan ẹ̀yẹ nìyẹn, ọjọ́ birthday èèyàn, ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀, ọjọ́ nǹkan ẹ̀yẹ èèyàn ni. Ẹ bà ọjọ́ ẹ̀yẹ ẹ̀jẹ̀ ni, ẹ banú ẹ̀jẹ̀. Ẹ banú ẹ̀jẹ̀ ni. Ẹ ráwọn èèyàn tán wọṣọ, tán mú aṣọ, tán wá àǹkárá, tó ní kálukú ń jó tínú wọn ń dùn. Àwọn people yìí dẹ̀ pè yín, ẹ̀yin ni wọ́n retí kẹ́ sọ̀kalẹ̀ nínú mọ́tò, kẹ́ wọlé, kẹ́ lọ make obìnrin happy. Ẹ wá refuse pé ẹ lè kọrin yẹn ẹ lọ, ẹ wá refund owó padà. Kò dáa, to be honest. Hello everyone. Ekason everybody, how are you all doing? Ọ̀rọ̀ tó ń lọ lórí social media tó ń trend lọ́wọ́ ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀, and it's all about a lady called Alhaja Lizzy Anjorin. Mo rí pé lady yẹn ó celebrate birthday ní àná. Àwọn èèyàn wọn, àwọn fans ẹ̀ wọ́n ṣe surprise birthday fún. Wọ́n dẹ̀ invite Sister Tope Alabi pé kí wọ́n wá perform as a musician to grace the occasion, to surprise her. But unfortunately ìgbà tán débẹ̀ wọ́n realize wípé òun làwọn fẹ́ lọ kọrin fún. Bóyá àwọn tán invite wọn jẹ́ kí wọ́n mọ̀ pé òun làwọn fẹ́ lọ kọrin fún until ìgbà tí wọ́n débẹ̀. But nígbà tán wọ́n débẹ̀ tán rí pé òun làwọn fẹ́ kọrin fún, wọ́n turn back, wọ́n láwọn ò ní lè kọ orin yẹn. Wọ́n dẹ̀ refund owó, wọn ò dẹ̀ kọ orin yẹn, wọ́n dẹ̀ lọ. Honestly, èmi fẹ́ sọ òótọ́ ọ̀rọ̀ nípa matter gbogbo bá ṣe wò kó jẹ́. Sister Tope Alabi nǹkan tẹ́ ṣe yẹn ó kù díẹ̀ káàtó. Nǹkan tẹ́ ṣe yẹn ó kù díẹ̀ káàtó. Ṣẹ́rí tí gbogbo èèyàn bá ń ṣe irú nǹkan báyìí kò ń ṣọwọ́ ẹ̀yin tẹ́ tún jẹ́ Christian ló yẹ ká ti bá rú nǹkan báyìí. Nǹkan tẹ́ ṣe yẹn ẹ bá ní woman yẹn jẹ́ nìyẹn. Nǹkan ẹ̀yẹ nìyẹn, ọjọ́ birthday èèyàn, ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀, ọjọ́ nǹkan ẹ̀yẹ èèyàn ni. Ẹ bà ọjọ́ ẹ̀yẹ ẹ̀jẹ̀ ni, ẹ banú ẹ̀jẹ̀. Ẹ banú ẹ̀jẹ̀ ni. Ẹ ráwọn èèyàn tán wọṣọ, tán mú aṣọ, tán wá àǹkárá, tó ní kálukú ń jó tínú wọn ń dùn. Àwọn people yìí dẹ̀ pè yín, ẹ̀yin ni wọ́n retí kẹ́ sọ̀kalẹ̀ nínú mọ́tò, kẹ́ wọlé, kẹ́ lọ make obìnrin happy. Ẹ wá refuse pé ẹ lè kọrin yẹn ẹ lọ, ẹ wá refund owó padà. Kò dáa, to be honest. Ẹ banú woman yẹn jẹ́. Kò sí bó ṣe lè wù kó jẹ́, kódà kò ṣe pé èèyàn àti woman yẹn gan ti níjà ti tẹ́lẹ̀ gan. Tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ lẹ́ ń lọ, tó jẹ́ pé ìgbà tẹ́ wá débẹ̀ lẹ́ wá realize pé ọ̀dọ̀ ẹ̀ lẹ́ wá. For the fact pé Christian ni yín, èmi mọ̀ pé àwọn Christian wọn kì í dìyàn sínú. For the fact pé Christian ni yín, ẹsẹ̀kẹsẹ̀ yẹn ẹ máa forgive gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ti wù kó lè ṣe yín. Ẹ dẹ̀ ṣe iṣẹ́ tán gbé fún yín kẹ́ wá ṣe, because that is business. Ìkọ́ tó ń pè ní business nìyẹn. Wọ́n gbéṣẹ́ fún yín ni ẹ dẹ̀ ti gba owó. Sister Tope nǹkan tẹ́ ṣe yẹn ó kù díẹ̀ káàtó. Irú nǹkan yìí you are well known. Kò ń ṣe irú ẹ̀yin ló yẹ kó bá rú nǹkan báyìí lọ́wọ́ ẹ̀. Mi ìfẹ́ mọ̀, I don't know this lady. Mi mọ̀ gbogbo nǹkan tó bá léwu kí lady ti ṣe to anybody or something. Èmi ò mọ̀, I don't know. I'm talking about nǹkan tó ṣẹlẹ̀ ní àná yìí, because láti jẹ́ tèmi ti délé ayé. Tí mo ti délé ayé, mi ì tí gbọ́ pé olórin dé venue, ó turn back pé òun ò lè ṣeré, ó dẹ̀ lọ. Lẹ́yìn tó olórin ti gbowó, mi ò tí gbọ́ rí. Mo ti gbọ́ pé olórin lè cancel show. Kólórin yẹn máa turn up, kó cancel, kó disappoint àwọn èèyàn. Mo ti gbọ́ yẹn rí. Bóyá olórin yẹn náà lè láwọn disappointment kankan tó ṣẹlẹ̀, mo ti gbọ́ yẹn rí. Mo dẹ̀ ti gbọ́ ní wípa yí pé kí olórin kó turn up ní occasion. Bóyá àwọn èèyàn tó wà níbẹ̀ wọ́n ní àná o, àfẹ́ ni yóò, ẹ jẹ́ kó máa lọ o. Mo ti gbọ́ yẹn náà rí. But pé kí musician yẹn fún ara ẹ̀ kó sọ pé no, I am not performing here, I am going, torí ẹni tí mo gbọ́ pé ẹ gbé mi wá sọ́dọ̀ mi lè kọrin fún. As a Christian kò dáa. Ẹ jẹ́ ká máa ní ìbẹ̀rù Ọlọ́run nínú gbogbo nǹkan tá a bá ń ṣe. Kò kí ń ṣọjọ́ ẹ̀yẹ èèyàn ló yẹ kí wọ́n disgrace èèyàn. No. Business lélẹ̀ èèyàn àti woman yìí, kò sí tó bá lè wà láàrin yẹn, máa forgive her for that day now. Ẹ máa forgive her for that day. Ẹ̀yin náà wò pé ẹ bà inú ẹ̀ jẹ́, ọmọ tí yín náà ṣe, èmi like tí inú èèyàn bá ń dùn. Àwọn tó bá ń yọ ayọ̀ kí máa bá wọn celebrate. Ìgbà tó ọmọ yín ṣe wedding, mo post ọmọ yín sórí page mi, mo post wedding ọmọ yín. Táwọn èèyàn bá ń yọ̀, mo máa ń believe pé téèyàn bá wọn yọ̀, ìrètí ẹ̀ náà á dé, àwọn èèyàn àbáwọ̀ náà yọ̀. I love anybody that is celebrating. I do celebrate people tí n bá rí pé
mo like wọ́n dẹ̀ celebrate nǹkan ìdùnnú màá share wọn lórí page mi màá celebrate wọn bẹ́ẹ̀ mi ṣe máa ṣe nìyẹn bí mo ṣe máa ṣe nìyẹn mi like kí n máa wà ní ibi tí èèyàn bá ti ń sunkún something ọjọ́ ẹ̀yẹ woman yẹn nìyẹn ẹ bọ ọjọ́ ẹ̀yẹ jẹ́ ní Sister Tope Alabi kò ń ṣẹ̀yìn ló yẹ kán bá níbẹ̀ ẹ fi ṣí pé nígbà tọmọ yín ṣe wedding recently kó wá jẹ́ pé olórin tẹ invite pé kó wá perform fún yín kó jẹ́ that is the only musician tẹ́ ẹ expect kẹ wá gbọ́ pé àwọn ló ti wà nínú compound ó ti wà ní venue ìgbà tó débẹ̀ ló gbọ́ pọ́dọ̀ yín lòun ń bọ̀ ó dẹ̀ turn back whereas àwọn èèyàn yín ti wà nínú hall tán retí pé kí musician wọlé kó wá perform láti grace that occasion kó wá má wọlé how would you feel happy ṣe rí nǹkan tá a bá ti lè gbà ẹ má yẹ ká fi lọ́ra wa ṣe rí téèyàn kan bá ń ṣe nǹkan tí kò dáa sọ́mọlàkejì ẹ má jẹ́ káwa náà contribute láti ṣe nǹkan tí ò dáa because oníkálukú ní ẹ̀san títí ẹ̀ tó máa gbà láti ayé yìí tí ìwọ náà bá ti contribute tó ti bá wọn ṣe nǹkan tí ò dáa ìwọ náà gbẹ̀san títí ẹ Sister Tope Alabi nǹkan tẹ́ ṣe yìí ò dáa mo fẹ́ kẹ́ wá wé tẹ́ ṣe máa apologize fún Sister Lizzy Anjorin Alhaja Lizzy Anjorin ẹ apologize fún woman yẹn kò dáa kí n fẹ́ ṣe party kí n polórin kó lórin wá dé kó wá gbọ́ pé mi ni kó wá no woman yẹn mi fẹ́ bá ṣe kó wá padà gbogbo àwọn èèyàn mi dẹ̀ ti wà ń bẹ̀ tán ti múra tán ti wọṣọ tán ti ṣe kò dáa hatred lẹ show fún woman yẹn kò sí nǹkan méjì tí wọ́n ń pè hatred lẹ show fún woman yẹn kò dáa ẹ show pé hatred lẹ show fún woman yẹn honestly that's just it hatred lẹ show fún and the whole world are watching Sister Tope Alabi kò dáa Christian nìyín ẹ gbọ́dọ̀ lay good example ẹ jẹ́ káwọn èèyàn máa rí àwòkọ́ṣe rere lára wa èèyàn tó bá jẹ́ Christian wọn kì í dìyàn sínú wọn kì í báyàn jà wọn kì í discriminate no you don't discriminate àwọn èèyàn bẹ́ ní ìjà ẹ jẹ́ kémi náà kí n yẹra no as a Christian you don't do that you try to love everyone ẹ máa love everyone ẹ máa jẹ́ kí everybody mọ̀ pé no I'm not discriminating. I love you. Bí Christian ṣe máa ń ṣe nìyẹn. Sister Tope Alabi, ẹ try láti wá bẹ ṣe máa ṣàtúnṣe pẹ̀lú woman yẹn. Ẹ jẹ́ kí inú woman yẹn dùn sí yín. Torí nǹkan tẹ́ ṣe kò sí nǹkan méjì téèyàn fẹ́ pé kò dáa ni. Èèyàn tó bá support yín pé nǹkan tẹ́ ṣe yìí dáa. Ẹni yẹn kò fẹ́ wá bias ni honestly. Ẹni yẹn kò fẹ́ wá bias ni kò dáa. Ẹ gba owó, ẹ dé venue. Ẹ wá ní ọ̀tọ̀ lẹ́ni tó pè fún yín ẹ mọ̀ pé tó fẹ́ ṣe party rẹ̀ ẹ dẹ̀ turn back ẹ dẹ̀ mọ̀ pé ẹni mọ̀ yín because you are well known ẹni mọ̀ yín ẹ̀yin náà dẹ̀ mọ̀ ẹni dáadáa ẹ dẹ̀ mọ̀ pé kámẹ́rà wà ń bẹ̀ wọ́n ṣe live wọ́n fídíò gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ and you know this thing is gonna be exposed to the world this is a disgrace kò sórúkọ méjì tí yẹn fẹ́ pé disgrace lẹ ṣe fún woman yẹn kò dáa kò yẹ kó jẹ́ pé ọwọ́ ẹ̀yin olórin Christian ní irú nǹkan báyìí ti máa wà. Èmi kò try láti sọ opinion mi ni o ẹ̀yin èèyàn tí mi bá sọ dáadáa ẹ má bínú but mo kọ̀ pé oníkálukú wà entitled sí opinion mo kọ̀ feel pé kò dáa because me like kéèyàn máa ṣe nǹkan tí kò bá dáa fún ọmọlàkejì honestly ẹ jẹ́ kí ìbẹ̀rù Ọlọ́run kó máa jẹ́ number one in the heart of every one of us. The fear of God is very important ṣe ti gbọ́ nǹkan tẹ́mi rí ń bẹ nìyẹn so that is just it. So I love you everyone. Thanks for watching. All right, love you. Bye.